Yeah, mo kí gbogbo tó ń wò mí nílé olóko lẹ́yìn òde. Ṣàlàáfíà ni mo bá wí. Èmi ọmọ yín náà ni ẹlẹ́yẹlé global. Mo tún ti padà dé. Mo tún ti padà dé. Yeah, a gbọ́ wípé wọ́n ní bàbá Mohbad ti jáde o. Wọ́n ní bàbá Mohbad jáde lánàá. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ àwọn èèyàn. Wọ́n ní gbogbo àwọn tí àwọn ti ṣẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n. Ẹ jọ̀ọ́, ẹ má bínú o. Gbogbo ẹ̀yin tẹ́ tún jẹ́ olólùfẹ́ bàbá Mohbad mi because àwọn kan ti rí wa gẹ́gẹ́ bí ẹni tí kò nífẹ̀ẹ́ bàbá Mohbad mọ́. Àwọn kan ti rí wa bẹ́ẹ̀. But ẹ̀yin tẹ́ wá sì wò pé ẹ nífẹ̀ẹ́ bàbá Mohbad. Ẹ jọ̀ọ́, kí lẹ̀yin rò pé bàbá Mohbad jáde tí wọ́n ń bẹ̀bẹ̀ fún? Ṣé wọ́n ń bẹ̀bẹ̀ yẹn láti inú wá ni? Àbí wọ́n ń bẹ̀bẹ̀ yẹn kí wọ́n tún lè rí owó mi gbà? Torí mi ò mọ mí ní ẹ̀bẹ̀ yẹn o. Tí n bá ní mo mọ mí ní ẹ̀bẹ̀ yẹn, irọ́ ni mo pa. Wọ́n wá ní gbogbo àwọn táwọn ṣẹ̀. Wọ́n dárúkọ Bukky Jesse. Wọ́n dárúkọ wọ́n dárúkọ olórí ẹbí àti gbogbo àwọn tí àwọn ò bá rántí. Ẹ jọ̀ọ́, àwọn mélòó ni wọ́n pọ̀ débi tí bàbá Mohbad ò lè rántí wọn? Ṣé wọ́n tó 20 ni? Tó a fi di pé àwọn méjì péré ni wọ́n dárúkọ àtàwọn tí wọn ò bá lè dárúkọ. Ẹ jọ̀ọ́, gbogbo ibi tó ń wò mí, ẹ bá mi share fídíò yìí. Ẹ wá gbọ́ analysis àwọn èèyàn. Ẹ wá gbọ́ ẹ̀dùn ọkàn àwọn èèyàn. Ẹ wá gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ lórí ẹ̀bẹ̀ tí bàbá Mohbad ń bẹ̀ yẹn. Ẹ wá gbọ́ opinion àwọn èèyàn lórí ọ̀rọ̀ tí bàbá Mohbad tó gbé jáde tó ń bẹ̀bẹ̀ lé lórí. Ẹ jọ̀ọ́, ẹni tó yọ ọmọ fún yín kò ní gbé yín lọ́mọ lọ. Ẹ bá mi share fídíò yìí. Fún ẹ̀yin tó yẹ pé ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ ẹ come across page, ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Mo wá fẹ́ kẹ́ wá fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section. Tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ yìí tán, tẹ́ wo fídíò yìí tán, mo fẹ́ kẹ́ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section. Gbogbo ẹ̀yin tí ọ̀nkù mi kan, mo gbàgbé orúkọ yín. Kódà mo rí pé ọ̀rọ̀ yẹn ka yín lára gan. Mẹ́sẹ̀gì tẹ́ send á fẹ́ tó bí 3, 4 àbí 5. Ẹ send ẹ léra. Ẹ má bínú o. Mi ò ní time púpọ̀ láti yànnàná àwọn ọ̀rọ̀ yẹn fún yín. But nínú the next video, mo máa yànnàná àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yẹn. Mo máa yànnàná ẹ̀ fún yín. Inú mi dùn gan. Inú mi dùn gan. Tí n bá rẹ́ni tó bá lè fún mi ní èsì ọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tó ń fún mi lésì ọ̀rọ̀. À ń pé gbọ́n ni, a kì í pé gọ̀. À ń gbogbo in any way tẹ́ bá fi bá mi sọ̀rọ̀. In any angle tẹ́ bá fi bá mi sọ̀rọ̀, èmi ò kí ń bínú. Mo rí i pé ìhà tó kọ sí yín nìyẹn. Bó ṣe yé yín nìyẹn. Bẹ́ẹ̀ ṣe mọ àgbékalẹ̀ ọ̀rọ̀ nìyẹn. A lè mọ àgbékalẹ̀ ọ̀rọ̀ bákan náà. A dẹ̀ lè gbọ́ ọ̀rọ̀ bákan náà. Tá a bá dẹ̀ tún wá gbọ́ ọ̀rọ̀ bákan náà, a lè digest ẹ̀ bákan náà. Inú mi dùn sí yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń comment pátápátá, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi. Torí pé kí ni? Tẹ́ ò bá wo fídíò mi, báwo lẹ ṣe fẹ́ comment? So ó fi hàn pé ẹ wo fídíò mi, ẹ like mi ló jẹ́ kẹ́ ẹ wo fídíò mi. Tẹ́ ẹ bá dẹ̀ sọ̀rọ̀, ó yẹ kémi náà listen sọ̀rọ̀ yín. Bí n bá ṣe lè fún yín lésì, àwọn bí n bá ṣe lè jọ correct ara wa, n tó yẹ ká máa ṣe nìyẹn. But mi ní lè analyze ọ̀rọ̀ yẹn púpọ̀. Ó yẹ the next video mo máa analyze ọ̀rọ̀ yẹn gan. Ó ti yé yín ẹ̀gbọ́n mi. Nínú the next video ẹ máa expect. Ẹ jẹ́ ká gbọ́ analysis àwọn èèyàn. Ẹ máa bá mi ká lọ. Ẹ bá mi share fídíò yìí. Kí ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Ẹ máa ká lọ. Ẹ jẹ́ ká gbọ́. Wọ́n ní wọ́n jáde. Bẹ́ẹ̀ni. Wọ́n náà ń bẹ gbogbo àwọn platform kan. Kódà wọ́n ní Bukky Jesse tó sọ̀rọ̀ wọn. Wọ́n náà ń bẹ Bukky Jesse náà. Wọ́n náà bẹ àwọn olórí ẹbí. Bẹ́ẹ̀ni. Wọ́n náà bẹ àtàwọn méjì ìrántí dá. Wọ́n náà sọ pé àtàwọn méjì táwọn ò rántí dárúkọ. Ẹ̀bẹ̀ kan tí ẹni tó fi fídíò yẹn ránṣẹ́ sí mi wá bẹ̀. Òun ni pé wọ́n náà fẹ́ rọ bàbá Mohbad ọ̀dẹ́fẹ̀ bẹ́ẹ̀ wọ́n pé kájọ ẹ̀ tó fọ́ọ̀dù fídíò yẹn sí mi ni o. Àwọn náà sọ̀rọ̀ yẹn. Wọ́n ní bàbá Mohbad jọ wọ́n ní wọ́n lábò sí ká. Ẹ ti ń gbọ́. Wọ́n ní ká lọ wá bí jókòó sí pé àbò sí wọn pọ̀. Èmi kọ́ ni mo sọ o. Wọ́n ní wọ́n sojú bẹ́lú bí ìgbà tó jẹ́ pé wọ́n gbọ́ ju gbogbo ìyẹn lọ. Wọ́n ní wọ́n fẹ́ ṣàbòsí ni wọ́n ní àtàwọn tí ìrántí dárúkọ àtàwọn tí ìrántí dárúkọ. Wọ́n ní wọ́n dẹ̀ mọ́ sọ̀rọ̀ lẹ́wù ni. Bí ẹni tí ó lè jẹ kọ́kọ́ tán.
wọn ní ṣe bí wòlíì mọ̀ ń gbà yẹn. alájì mi ti bàbá tanda ni bẹ̀rẹ̀ tí bọ̀rọ̀ di. bàbá ti tanda. sọ̀rọ̀ ní alájì. ok nígbà tí a fẹ́ ta bèbè ta àwọn fáǹsì wa ok fún ẹnjìníà wa ok ǹjẹ́ gbà táwọn yẹn dáwọ́ bẹ́ẹ̀ ni ǹjẹ́ ṣe fún orúkọ ẹnìkan tàbí kẹ́ sọ pé àtàwọn tá a rà. ṣé kí o lè ṣe odò kí o lè ṣe odò só kéré ó kéré nú ayé. àtẹ̀yìn tí ẹ̀ ti dàwọ́ ẹ̀ ń fi àdúrà ràn wọ́n lọ́wọ́. kí wọn kọ́ lọ́wọ́ àgbà wọn fún ọ̀rọ̀ sí ìyá kí o lè ṣe rédíò. jẹ̀ṣẹ̀ kírò rẹ̀ mẹ́ jáde rẹ̀ pé àtẹ̀yìn tí a rántí káná ṣiṣẹ́ owó sí lọ́wọ́. ṣé pé bá fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ kó ti plan kó tó wọlé Facebook talk àbí kí náà ṣe yẹn. aláwọ̀ sọ máa ń plan kan tó dúpẹ́ lọ́wọ́ èèyàn ní. ó tọ́ di náà wọn plan kan tó dúpẹ́. kí ẹ sọ bẹ́ẹ̀ kí ẹ tó wọlé ètò aṣáájú wa bí ni àbí ṣé bẹ́ẹ̀ nígbà nígbà láwọn èèyàn àbí nígbà tó parí parí kí ló tẹ̀ jókòó parí pé mo fẹ́ plan mi ṣe dúpẹ́ lọ́wọ́ èèyàn. now ọ̀nà méjì wà ní kíní yẹn pín sí ọ̀dà àkọ́kọ́ ń bẹ̀ ni pé bí wọ́n ṣe wá bẹ gbogbo àwọn platform tí wọ́n bẹ̀ yẹn tán ọmọbìnrin kan wá jáde wọ́n pè ní àtòkò ẹ̀dẹ́ àṣà gbàgbé lórí ẹ bá dárúkọ ẹ ẹ̀yin náà máa mọ̀ tí wọ́n dárúkọ ẹ sí kan náà tó náà máa ń búyẹn bí. ìsídà kọ̀ǹfì ọ̀rọ̀ tẹ́ni bóyá tẹ́ni ọmọ ológo ọ̀rọ̀ kọ̀ǹfì. ìsídà kọ̀ǹfì ọ̀rọ̀ tẹ́ni ọmọ ológo. wọ́n wá jáde ipe gbogbo ẹ̀bẹ̀ tí bàbá Mohbad bẹ̀ yẹn ó ní káwọn èèyàn mọ̀ gbà ẹ ṣeun mo sọ fún yín tẹ́ni ọmọ ológo. mo ti mọ̀ pé tẹ́ni ọmọ ológo ọ̀rọ̀ kọ̀ǹfì ni. tẹ́ni ọmọ ológo ń tẹnu mọ́ pé ẹ̀bẹ̀ tó bẹ̀ tẹ́ ẹ bá lẹ̀ lọ gbà pé apology accepted orí pé owó tí Naira Marley fẹ́ san ló fẹ́ kí gbogbo èèyàn bóun ja ìjà yẹ kó lè rówó yẹn gbà ó ní tó bá ti gbà tán ṣe é rántí wà tó fojú gbogbo yín rí ibẹ̀ ló máa padà sí o this time around kò ń ṣe pé owó tẹ́ fẹ́ fún gangan ní kókó ìyẹn ọ̀rọ̀ tí tẹ́ni ọmọ ológo sọ dì ní sọ yẹn o ó ní owó tí bàbá Mohbad fẹ́ gbà tí Naira Marley ló fẹ́ fi ilẹ̀ táwọn gan ò tiẹ̀ tí ì mọ condition tó wà pé. ṣé ń gbọ́. tẹ́ni ọmọ ológo ní owó yẹn náà retí o. wọ́n ní ohun tó wá bẹ̀bẹ̀ fún nìyẹn. tí wọ́n ṣe ń bẹ̀bẹ̀ pé bá dẹ̀ ti bẹ̀bẹ̀ tí gbogbo yín bá ti pawó pọ̀ tẹ wá fẹ́ bá jàjà láti pariwo Naira Marley pé kó gbowó fún un tẹ́ni ọmọ ológo ó ní tó bá ti gbowó tán ó ní ìjà máa ṣẹlẹ̀ ó ní ó ṣe ṣe fún ilé àkọ́kọ́ ló fi wá ojú yín sọ̀rọ̀ alẹ́ o ibi tá à ń lọ lórí ètò ayébọ̀bọ̀ òun ni pé ṣó pọ́síbù káti pé wọ́n jà níjà àwọn èèyàn sọ́pọ́ọ̀tì bàbá Mohbad tó bẹ̀rẹ̀ sí ní pariwo Naira Marley ǹjẹ́ bàbá Mohbad tó lè padà jẹ́jú àwọn èèyàn ó lè jẹ́jú o. àti pé ó ní ẹ̀bẹ̀ tí wọ́n bẹ̀ yẹn káwọn èèyàn má gbà wọlé ibi tó wá parí ẹ̀ sí ni pé ó ní ṣùgbọ́n tẹ́ bá wá rí pé bóyá ẹ fẹ́ fi ilẹ̀ pé kẹ́ ẹ gba ọ̀rọ̀ náà wọlé ó ní a jẹ́ pé kẹ́ ẹ fún ní one condition ǹjẹ́ condition wo ni ó ní ẹ sọ fún pé kó lọ petition gbogbo àwọn tó wà nù ilé nígbà tí Mohbad kú bọ̀tí yẹn nìkan lèmi kàn ní pọ́ìntì fún fúnra tèmi. aláṣẹ ò lè ṣe. bọ̀tí yẹn nìkan lèmi kàn ní pọ́ìntì fún fúnra tèmi. aláṣẹ ò lè ṣe. ẹni ó bá kú sí bàbá Mohbad pé dandan kó lọ petition gbogbo àwọn tó wà nù ilé èèyàn lè petition yan kéèyàn mọ́ kọ́ọ̀tì ní ọ̀rọ̀ náà ní kóòtù underground ìyá kan sọ fún ilé ẹjọ́ gbẹ́dà wọ́n tì mí kí n lọ petition wọn ni mi ò ní dírẹ́sì lókè tí wọ́n lè petition kéèyàn tó mọ́ continue kẹ́ má ṣe follow up wọn bẹ̀tì bí tọ́lá tẹ́ni ọmọ ológun bó ṣe sọ òun nìyẹn ó ní tó bá fẹ́ gbẹ̀bẹ̀ bàbá Mohbad ó ní ká gbé sí condition pé tó fi dórí àdúrà tó fi dórí Wùmí àti gbogbo àwọn tó wà nígbà yìí ó ní tí bàbá Mohbad ò bá ti lè petition gbogbo wọn ó ní ká mọ́ gbẹ̀bẹ̀ rẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tí tẹ́ni ọmọ ológun sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ èyí bàbá Mohbad ni wọ́n ní ọ̀rọ̀ yẹn tó ti pọ̀ jù bọ̀tà àwọn tó láròjinlẹ̀ sọ pé ọ̀rọ̀ wọn ló pọ̀ jù ẹ má dúró èèyàn
ti lọ tó ti tó ọ̀rọ̀ rẹ o ayé gbẹ̀gbẹ̀. ẹ ká lẹ gbogbo lè lẹkọọ sí. èmi nìyẹn. gbogbo lè mú kí alájí láàtà ọ̀ṣun tó tó lọ́gbà ìjọ tí ẹ̀yin náà kí gbogbo ara lé tí mo dáhùn ẹ̀yin tí gbogbo wà alájí. kódà ẹ káàbọ̀ alájí sórí ètò. nígbà yìí yẹn mi tó. alájí mo ṣe alájí ṣe rí ọ̀rọ̀ tẹ́ gbé wáyé. àwọn Yorùbá máa ń sọ pé nínú gbogbo ká máa dúpẹ́ Ọlọ́run kan tá à ń sìn gan á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kan tó dá wa tá à ń sìn á dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ṣé rí alájí ọ̀rọ̀ tẹ́mi ó sọ wíwá yóò fẹ́ lè ju ti tẹ́mi ọmọ ológun gan lọ. tí ẹ gan àwọn ìwà àsopọ̀ lè. ẹgbẹ́ tèmi yóò alẹ́ ju ti tẹ́mi ọmọ ológun lọ alájí. ètò ìfẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi alájí ni pé àwọn ìgbà máa ń sọ pé tọmọdé bá ti mẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. ọ̀ kì í ṣe bí ti bàbá Mohbad o. ó bá tán. ṣẹ́rí bàbá Mohbad alájí bàbá mọ tí wọ́n ń ṣe o. wọ́n mọ tí wọ́n ń ṣe. bàbá mọ tí wọ́n ń ṣe. tí wọ́n yẹ kó bàbá mọ tí wọ́n ń ṣe. ìgbà tí bàbá tàdórí tó tẹ sọ pé bàbá ti bẹ̀ wá padà o nígbà yìí. bẹ́ẹ̀ni. nínú ọ̀rọ̀ tí mo sọ pé bàbá ò ṣẹ̀ wá o ṣùgbọ́n tó bá làwọn bẹ̀ wá padà àti bọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tí wàá bí o kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ tí kí wọ́n ṣe èdè tí wọ́n á fi lè sọ fún bàbá mọ́. mo fún gbogbo ẹnìkan láṣìírí kẹ́ni bá sọ̀rọ̀ yìí papọ̀ ọjọ́ tí mo jíṣẹ́ pé bàbá Mohbad ti bẹ̀ wá ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ ó padà ṣẹlẹ̀ nígbà tí bàbá Mohbad bẹ̀bẹ̀ ní public ẹni yẹn ní bí bàbá Mohbad ṣe bẹ̀bẹ̀ yẹn wọ́n ní àwọn tiẹ̀ ní fún bàbá Mohbad lówó wọ́n ní ṣùgbọ́n àwọn rí i pé ẹ̀bẹ̀ àbòsí ni wọ́n bẹ̀ wá wọ́n wá ń bí ẹgbẹ́ kí ni ìyàtọ̀ ẹ̀bẹ̀ àbòsí àtẹ̀bẹ̀ tó dáa wọ́n lẹ́bí àbòsí náà ni wọ́n bẹ̀ wá ni pé èmi nìkan náà pè lórí fóònù tí wọ́n bẹ̀. ẹ̀ẹ́dẹ̀kọ́ ní QH radio. wọ́n lè bẹ̀rẹ̀ kọ́ ní QH radio wọ́n lẹ́bẹ̀ yẹn ẹ̀bẹ̀ gbangba ló jẹ́ wọ́n ní tó bá di pé wọ́n bẹ̀bẹ̀ gbangba ni àwọn lè ran bàbá Mohbad lọ́wọ́. wọ́n á sọ ọjọ́ yẹn pé wọ́n sì mẹyẹ bọ̀ bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ tó fẹ́ bẹ̀ yẹn wọ́n fẹ́ bẹ̀ gbogbo platform ni wọ́n ní màá rí pé bí a tó bá dọ̀la. wọ́n ní màá rí pé tó bá dìgbà tó bá fẹ́ bẹ̀bẹ̀ gbangba yẹn wọ́n tún ní lè dárúkọ wa ní public wọ́n wá rí pé bàtí ẹ bẹ̀bẹ̀ lóòótọ́ wọ́n ní wọ́n dákọ̀ tiwa. ẹni wá pè mí ẹni ẹ lọ fọwọ́ dẹ̀ wọ́n ní tí mo rí kọ́tà wọn sọ pé máa yìí ó mọ nǹkan tó ń ṣe. ẹ jẹ́ pé ní yẹn ń fọ́lọ̀ bàbá Mohbad 24/7. wọ́n àṣẹ wá o ní QH radio torí pé àlè ní kò rí wọn mí. wọ́n àṣẹ wá ṣùgbọ́n ní wọ́n wà láwọn gbé àwọn bẹ̀bẹ̀ QH radio ṣe ọ̀ṣùwọ̀n QH radio ti gbọ́ ṣùgbọ́n tó bá dá lórí pé láti bá wọn rí ìṣòwò ní QH radio ní ìyẹn ò ní possible. bẹ́ẹ̀ni èyí tó dẹ̀ mú QH radio tàbí rí ìṣòwò látàrí pé aláàjì yẹn jáde àtàwọn tó sọ pé jáde ìṣòwò fún bàbá yìí látàrí ìwà tí wọ́n wù gbà yẹn ni wípé gbogbo yẹn padà lẹ́yìn wọn àti ìyàwó àtàwọn ọmọ gan àwọn nìkan náà wà dúró tán support justice pé àwọn ń wá ikú tó pọ̀ mọ́ àwọn. ikú tó pọ̀ mọ́ wọn ni wọ́n láwọn wá tí àwọn yẹn fi dìde fún wọn pé ẹja ràn bàbá yìí lọ́wọ́. along the line bá tí wọ́n ti rí pé àwọn ti ráwọn yẹn dúró táwọn bàbá sọ di àwọn wá DNA bàbá ò sọ lórí ikú tó pọ̀ mọ́ wọn. táwọn gbogbo lapses tó ti wà gbáyà lágbègbè tí bàbá ti ṣe ta ni bàbá ò bù tán. bàbá ti ra ọbẹ̀ pé àwọn làwọn gba lọ́yà fúnra wọn bàbá ti ra ọbẹ̀ pé àwọn làwọn sanwó lọ́yà ṣé bàbá bẹ kó mọ kọ̀ǹtró lọ́yà ni àbáwọn tí wọ́n solicit owó fún yín ní gbogbo ìgbà yẹn. ètò tí ẹgbẹ́ wa lónìí bó ṣe gba ọ̀rọ̀ Yorùbá gbọ́ tó sọ pé tí àlọ́ bá ń lọ àbọ̀ ń bọ̀ àbọ̀ yẹn ló wá dé báyà alájì. Yorùbá tó máa ń sọ pé ènìyàn ní aṣọ èyí mi tí wọ́n fi ń bora Yorùbá o
ti sá lọ àbáwọn tó ti fi yín lẹ̀ àbáwọn tó ti fi yín lẹ̀ bíi critical thinkers àwọn kan fi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó ti support yín àdúrà tí kí ojú wa dúró tí ìgbà tọ́jú ogun lé ìjẹ́ máa tó ń pè kí ojú ìlú tó ń sọ̀rọ̀ sí kí ojú ìlú nígbà tí alájú travel nàìjíríà tó wá deliver owó fún yín ṣáwọn máa tó ń pè kí ojú rédíò ṣùgbọ́n bàbá jókòó wọn náwó wọn ń gbóbìnrin wọn ṣe wọ́n ṣe wọn àwọn tó dáwó fún yín ìjẹ́ bá mi tó ti rówó tó dáa àtàwọn tó ní àtàwọn tí ó ní látàrí ìfẹ́ tó ní sọmọ tó kú ọmọ tí wọ́n máa rí pé ìyá yóò gbọdọ̀ jẹ́ bàbá ìgbé ìjẹ́ ṣe bàbá ro gbogbo nǹkan báyìí mọ́ra wọn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ aláàjì bàbá ro gbogbo ilé ìmọ̀ra wọn ẹ̀rọ àwọn tí bàbá ti fọ̀dọ̀ ọ̀rọ̀ ẹnu kọlù gbogbo àwọn tí wọ́n dìde fún justice Mohbad kí ni bàbá fi san fún wọn irú Yomi Fabiyi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti máa sọ pé tí àlọ́ bá lọ àbọ̀ yẹn ló dé yìí láti máa sọ pé kì í ṣeréṣeré kó máa ṣe lọ ẹ tó ṣe burúkú náà kó máa ṣe lọ ibo nìkan náà lọ́kàlùkù ti bá rẹ̀ ọ̀kàlùkù á máa gba rìsọ́ọ̀tì ẹ̀ níbẹ̀ èyí mélòó ni bàbá fẹ́ jáde sí láti bẹ̀ nínú ẹ̀mẹ́tẹ́ tó bẹ́ẹ̀ kẹ́ tó sọ pé àwọn àtàwọn tẹ̀ rántí so àwọn tó ti dìde fún yín gbàyẹ tí ẹwà rántí wọn. ọ̀hún tí wọ́n mọ́ nìyẹn bàbá ọ̀hún tí wọ́n mọ́ àwọn méjì péré lọ́ba rántí. alukó náà rẹ̀ alájà sọ pé even though níta fi máa dẹ́wọ́ fún bàbá àwọn la máa padà mo ní lọ́yà máa padà dìde fún rẹ̀ ní sáà máa dìde àbí káwọn kan wá sáà ní pé kí n ta fẹ́rẹ̀ àwọn tó wà nù lẹ́jọ́ tí mo bá dìkú àwọn àgbẹ̀ máa gbà lọ́yà fúnra wa ní ìdí bàbá Mohbad mọ́. So ipò bàbá Mohbad wá jáde wọ́n ń bẹ̀bẹ̀ nísìn ẹ̀bẹ̀ kí ni wọ́n ń bẹ̀ o torí ohun tí mo rí wọ́n ti wọ́n táwọn kan wá síbi táwọn abálájí pé bàbá tẹ́nìkan sọ pé alájọ ìjọba ń béèrè pé ẹ̀bẹ̀ kí ló ń bẹ̀ o so ẹ̀bẹ̀ kí ni bàbá Mohbad ń bẹ̀ ṣé ẹ̀bẹ̀ wípé káwọn ẹ̀ tún support àwọn kan tó fáwọn olówó ni. àwọn tí ẹ̀wọ̀n adáko owó ẹ̀wọ̀n adárúkọ ẹ̀bẹ̀ kí ló ń bẹ̀ ẹ̀bẹ̀ láti support wọn náà ni support owó kí ni. torí àwọn ọ̀tún fún justice for Mohbad already bàbá Yorùbá justice mọ̀ fún ọmọ wọn sọ ọ̀bẹ ní kí ni wọ́n ń bẹ̀ báyìí olú ẹ̀kẹ́ta nìkan sọ fúnra wọn ẹ̀rí tí wọ́n ń bẹ̀bẹ̀ fún rèé o. ṣùgbọ́n wọ́n jẹ́ pé wọ́n ń jáde fún support ni àwọn support justice for Mohbad already àwọn ò back out ní kí wọ́n ju rédíò. wọ́n tó wọ́n jẹ́ pé káwọn listeners àwọn fans wa láti raise owó fún wọn ní alájí ìyẹn ò ní possible ìyẹn ò ní possible torí pé tí bàbá Mohbad ń ṣe tá à ń rí tá à ń gbọ́ òògùn díẹ̀ káàtó. èmi bàbá ló jáde tó sọ pé sọmọ wọn ló kù ní òótọ́ ni. ọ̀rẹ́ yìí dáwọ́ yìí lọ táyọ̀ tó sọ̀rọ̀ yìí sọmọ tó jà wẹ̀ nígbà wẹ̀. sọmọ wọn ló kù ní sáwọn tí wàá sọmọ wọn ló kù ní wọn tó ń bẹ̀ padà ní sí. normally ní báwọn ṣe sọ pé káwọn yẹn forí jà wọn bọ̀wọ̀ tí béèrè wò. ẹbí wọ́n béèrè wò alájì o ètò ọ̀sán ni pé ẹ̀bẹ̀ kí ni wọ́n bẹ̀. ẹ̀bẹ̀ owó náà ni. ẹ bá mi support justice ọmọ yìí o kúrò justice àwọn wá justice ẹni kó tó bá wọn bá làwọn àgbórí lórí. ẹ tẹ́ fẹ́ lọ ṣe DNA ẹ lọ ṣe DNA ṣe bí family àwọn ẹ̀ṣẹ̀ family àlọ́bà ẹ̀yin family àlọ́bà yìí kẹ́ ẹ lọ ṣe DNA tẹ ọmọ yín bóyá ọmọ yín bóyá ọmọ yín kò káyé fáǹsì tiwa níbí kò ná wa ní kankan. àwọn nǹkan bẹ̀rẹ̀ kí bàbá wọn kà máa ro ojú ọ̀la. ọ̀rẹ́ kéèyàn rò pé ojú á máa pàṣẹ wọlé kan. ìgbà tí owó dé tọ́tọ́ ti rí owó mú lọ sẹ́nu ju ti tẹ́lẹ̀ lọ bàbá ti gbàgbé ìbẹ̀rẹ̀ gbà yẹn. wọ́n ti gbàgbé. bàbá ti ọ̀rọ̀ sí kò sẹ́ta wọlé bù. bàbá Mohbad. bàbá ti gbàgbé ìbẹ̀rẹ̀ gbà yẹn tí gámẹ́ǹtì wà lọ́rùn yín. ọ̀gá o mo dé gámẹ́ǹtì yẹn. ǹjẹ́ ṣe fi gámẹ́ǹtì yẹn jókòó lórí TikTok mọ̀ ní ìsìnkú bí gbọ́ àwọn èèyàn.
ọmọ yìí fi kọrin kó tó kú pé ọmọ pásítọ̀ ti wọnú ayé bàbá gan wà wọnú ayé fáínálì. ọ̀kọ́dà ó jayé lọ. tí wọ́n gan wà burú ju ti Mohbad lọ. bàbá gan wọnú ayé tó bòtòbò ni. Mohbad sọ pé pásítọ̀ lòun tiẹ̀. kò sẹ́ bẹ́ẹ̀ lè bú. ṣé Mohbad sọ fún yẹn pé pásítọ̀ lòun. ọba àbọ̀ pẹ̀lú àwọn pásítọ̀ àwọn oníwò tó ṣọ́ọ̀tì ní kàtíkà fásitì tí wọ́n máa jáde kò sẹ́ bẹ́ẹ̀ lè bú. bàbá kan jayé kiri lórí ni. social media ǹjẹ́ sọ yẹ kó rí bẹ́ẹ̀. kò sẹ́ tí wọ́n dé bú. ẹ ṣe ní kí wọ́n pè yìí kí wọ́n platform social media tó ẹ ṣí kí ẹ fi máa jèrè ọkà àwọn èèyàn kí ẹ mọ̀ wàásù fáwọn èèyàn. láti bẹ̀rẹ̀ gan àwọn ẹlẹ́ni sympathy fún yín pé ẹ wọ bàbá tó mọ ẹ̀kú still náà kò fi ṣọ́ lóhùn sílẹ̀. ẹ̀kú still náà kò fi ṣọ́ lóhùn sílẹ̀. ẹja mo lè fi pásítọ̀ Adébóyè ṣàpẹẹrẹ ìgbà tó mọ wọn kú. bàbá ṣiṣẹ́ sẹ́fíìsì là ní ọjọ́ kejì jọ yẹn tí máa rántí. táwọn yẹn sọ wípé ṣé bàbá tó lọ kó ṣojú kó lọ ṣe sẹ́fíìsì ni. bó ṣe pé wàásù làwọn ń ṣe tiwọn. pásítọ̀ kan náà wà Ghana bíi Sudan naba ọmọ ẹ̀ méjì kúrú plane crash nígbà tó parí graduation. àwọn yẹn ṣe Sunday service ó tún preach níbẹ̀. so ọba lọ́mọ èèyàn kú àfihàn wọn o ṣùgbọ́n tí situation kan bá dé ọlọ́run náà sì lọ́lọ́run tí situation bá dé sẹ́dá situation tó dé ọlọ́run mọ̀ sí kò ṣẹyìn ọlọ́run tó kọ́ lọ́wọ́ sọ́wọ́ àmì ìdẹ̀mọ̀ sílẹ̀ tó dé bẹ́ẹ̀ dá yìí ọlọ́run mọ̀ sí kí ló dé tó wá gbàgbé àgbélé ibùdó gbé gbà yẹn àlọ́ sì kì í ṣe pé wọ́n gbàgbé ibù yẹn sílẹ̀ pé màá padà wá gbé wọ́n sọ àgbélé ibù yẹn nù ni àwọn ọmọ sínú ayé. a ṣe máa fi ọ̀rọ̀ tí wọ́n ti ṣàpẹẹrẹ gbogbo gbà táwọn ti sọ̀rọ̀ bàbá àbúgbà. wọ́n gbà ní mọ́yà ìrọ̀ èèyàn làwọn náà egbogbo tí wọ́n náà kú ìjáde olórí social media kí wọ́n put TikTok àbí social media ń gbé báyìí kásá báyìí káwọ́dì. òní bàbá máa sọ̀rọ̀ sẹ́ni ọ̀la bàbá máa sọ̀rọ̀ sẹ́ni. bàbá rí Yomi family lọ́tà ṣé Yomi family jọ ṣé ó jẹ́ family yìí ni. èmi justice ọmọ yìí náà wá ṣùgbọ́n tí Yomi ti gbẹnu lọ́rọ̀ àdúrà lórí ọ̀rọ̀ 3 seconds video lẹ́tì mú Yomi family lọ́tà. torí pé kí ojú odò wọn sọ àṣìṣe dẹ́ ṣe ìkókò díẹ̀ káàtó kí kọ́dọ̀ tó gbé jáde lé orí rédíò on air àwọn ìgbàdí aláàjì tí wọ́n ń pè bàbá bẹ́ẹ̀ la tún gbọ́ bàbá báwo lè ṣe é ṣe báyìí bá mọ̀ ṣe báyìí báyìí. ẹni pé wọ́n nìyẹn underground la máa ṣe underground ni bàbá ẹ̀ máa ti ń change ẹ̀ máa ti ń change. ṣùgbọ́n wọ́n kúrò bàdà bíi pé àwọn náà dáhà tó pẹ̀lú tó ń ṣe. aláàjì kan tó jáde jókòó ṣe mítí pẹ̀lú management níbi ẹ̀wá o ibi tọ́rọ̀ bàbá dé bàbá ò sì ní láì justice wa agbọ́dọ̀ jẹ́ káwọn listeners wa gbọ́ ká máa ṣí wọn lọ́nà. aláàjì ká ní ẹ̀ lọ ṣe bẹ́ẹ̀ gbà yẹn ẹni tó padà ṣẹlẹ̀ sáàtì Bukky Jesse ó máa padà ṣẹlẹ̀ sí. wọ́n nígbà tá a ti rí kí ló tà fi sọ wọ́n ní kí ló tà fi sọ. àwọn aláwọ̀ pàṣẹ máa pè é lẹ́yìn ìgbà aláàjì kí ló dé tẹ́ mislead wa tẹ́ ẹ̀dẹ̀ sọ. sọ káàtì Bukky ṣe kì í ṣe pé wọ́n tún àṣírí àwọn dúró nídúró pé àwọn ti pàṣẹ táwọn ní fún bàbá Mohbad bàbá pé ò rí bẹ́ẹ̀. àti Bukky náà ti wà pé àwọn lead àwọn èèyàn lórí ọ̀rọ̀ yìí. sọ aláàjì tí bàbá bá ń bẹ̀bẹ̀ fáyìn wọ́n lè bẹ̀ àwọn tí wọ́n máa ṣe ẹ̀ ṣùgbọ́n wọn àṣẹ wa ní QH Radio. àwọn òde ló kí wọ́n ṣẹ̀ wá a ti rí pátá tí wọ́n play ṣe é gbé ní football àní pátá 4-4-2 àní 5-3-1 ẹ̀sìn ní gbogbo. náà gbogbo ní pé kábà ní gbogbo àwọn tó máa win. àwọn olórí fẹ́ẹ̀t gangan pé pátá tí wọ́n fọ́ fọ́nà tí coach fẹ́ play o ní pé 4 defender 4 midfielder 2 striker. àní 5-1. so àwọn tí bàbá play àwọn tí mo ní QH Radio mi ní sọ pátá nítorí ọmọ àbúbá àwọn ti mọ àwọn tí mo pátá tó ń play àwọn àti gbé ní pátá tó ń jáde pé ẹ wá o bàbá ó sì ní pátá justice ọmọ bá ti mọ DNA ni wọ́n wà so ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìta àwọn abáyé so nǹkan náà máa ń ṣe báyìí ní ìsìn alájì kọ́pọ̀lọpọ̀ tó fi kọ́gbọ́n ni pé tí nǹkan bá ń dùn lónìí ẹ̀mọ́jà gbàgbé àná ká má gbàgbé ẹ̀mọ́jà gbàgbé àná gbà tí
kò sí agbára àwọn kan ló dúró fún àbí alágbára. Bẹ́ẹ̀ ni olùdàbí ọ̀rọ̀ Olúbàdàn ti Ìbàdàn nígbà tí wọ́n fẹ́ bí wọ́n gbà ẹ̀ nígbà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ níjọ́ Friday Alhaji nígbà tí ó ṣàgbára mú fún bàbá Tinubu dúró fún wọn gbà yẹn. Alhaji bí Tinubu ṣe dúró fún wọn gbà yẹn kí bàbá Olúbàdàn nígbà tí ó tún agbára gbàgbára ẹ̀ tán ká wá fi bí sú ẹ̀ tó dúró tì wọ́n. Àdùn nìyẹn gan. Àdùn nìyẹn ṣẹ́ni agbára wa báwọn yọ nínú àyọ̀tọ̀ tó wà lónìí. Àwọn òde tún nímọ̀ pọ̀ntọ́ tó máa padà di president. Bẹ́ẹ̀ni kí wá wò ẹ sọ pé owó tó bá ń ṣe ló yẹ ká máa fi kó gbọ́n ni. Ìjọ ṣé bàbá òpá àdéhùn mọ̀ pé situation ní dìbà yìí ó lè kọ́ntínú pẹ̀lú bàbá. Ṣùgbọ́n ẹni tó bá dẹ̀ mọ̀ pé tóun bá ṣe tọ́jú bàbá tó misbehave òun padà mú bàbá bí ó bá padà fẹ́ tí òun tẹ̀tẹ̀ kọ́ ni àánú ṣiṣẹ́ o. Tẹ̀tẹ̀ kọ́ ni àánú ṣiṣẹ́ o ìwọ tó bá wà fún ni kò ṣe. Ṣùgbọ́n tẹ fẹ́ ṣe fún ẹgbẹ́ bí tẹ fẹ́ ṣe àánú yẹn sì kẹ́ tó ṣe. Torí nìkan kan ẹnìkan lè máa fi àgùn tí wọ́n fi ṣàánú ẹni tí ó rí pé obìnrin àwọn wá láti Ìbàdàn wọ́n àjọ máa jẹ tọ́kì. Níbo láyé bàbá tún lọ yìí? Ǹtẹ́ tó yà sí ètò ìwé àtọ́jú Tó ní Alhaji ọgbẹ́ tó gbà lọ́wọ́ yìí. ẹ tó dẹ̀ ṣàánú ẹ̀ẹ̀mọ́ tó ń gan bá fúnra nù yàrá bóyá ọ̀gá tún ní ètò ń bá tó rò pé wẹ́ nínú ìṣòro tí mo tún wà tèmi tẹ̀ tún sàn jẹ́jẹ́ ṣàánú ẹni ẹ tó dẹ̀ ṣàánú. Ó kàn fọwọ́ ẹ̀jọ̀ ògúnfe. Láti padà sẹ́kù tájà tó kí tó gbàgbára wọn tó bá dé tó padà sílé. Àṣẹ ẹ̀ tí àánú bàbá wọn bá ní bá ṣe wà lójú ẹ̀ kí wọ́n ṣe. Ṣùgbọ́n kọ́ndíṣẹ́ ti tẹnu ológun wa gbé wá pé tó wá jẹ́ pé àwọn ẹ̀fẹ́ àgbé àti ṣàánú wọn o wípé kí bàbá competition wípé gbogbo àwọn tó wà nínú ilé kí Ṣé bàbá lè ṣe ṣá? wọ́n sọ wọn ààrẹ sí wọn gbà tí wọ́n bá dínkù. Alhaji ẹ̀yin tẹ́ gbọ́dọ̀ ẹ̀ jáde ẹ̀yin kan ti dá àwọn àṣà already. Kí wọ́n ṣàlàmọ̀ mẹ́nu bá ní. Bó ti dáwọ́ rẹ̀ ni. Ẹ̀yin kan ti dá ẹ pé fine bàbá lè láwọn ti gbọ́ àwọn máa petition àwọn tó wà nínú. Ààyè bẹ́ẹ̀ ni ìyẹn lè wọ́n lọ́gà. Sísá wọn ni petition wọn ni. Sísá tí wọ́n bá dá Ọ̀yà tọ́lẹ̀ dèbídù tó sì jókòó ara wọn. àbí ìyẹn wà ìyẹn ṣe ìwádìí wọ́n lè sáà wọ́n yẹ petition wọn. Tábà gbàgbé pé Ṣáṣítù àmọ́ bí Ṣáṣítù ṣe bẹ̀rẹ̀ o nígbà tó yá àárín kankan mọ́ alátọ̀dọ̀ Ṣáṣítù. Alhaji ìwọ sá Ó di tó dance. wù Ṣáṣítù rí kankan mọ́ jáde láti wọ́n náà question lọ. Ṣùgbọ́n BDM tí ò bá wọn lọ sí kòrónà kan tí ò bá wọn dá sí BDM gbé WhatsApp group jáde o tí àwọn ètò jẹ́ group admin. BDM náà list gbogbo àwọn tó wà nínú group ó dẹ̀ sọ iṣẹ́ pàtàkì iṣẹ́ tó kálukú ń ṣe ètò kálukú ti sọ níbẹ̀ ó tún bífẹ̀ jáde fún wa Alhaji títí dòní kò sẹ́ tó wà lórí group yẹn tó jáde tó sọ pé BDM gbórúkọ ń jẹ́ o. Bàbá mọ̀ pò tọ́ ni. Ẹnìkan kò sọ bẹ́ẹ̀. Bàbá mọ̀ pò tọ́ ni. Ohun tí BDM gbé jáde fún wa legit ni. Ètò ọ̀gá sọ yẹ pé tó dùn mọ́ òun lójú ni pé òun ọ̀rẹ́ tó lè já òun. Legit ni. Ẹ tí ó sọ Alhaji kòrónà ìpèsè tí wọ́n ń lò láti ọdún yìí kí ni àwọn sáà náà sanwó fún kí náà mú jáde pé pàtó báyìí la mú jáde o. Láti mọ̀ sọ pé nígbà tá a bá fọdún mẹ́wàá pinlẹ̀ wèrè ọdún wa ló fẹ́ jájà. Sáà kìíní ọlọ sáà kìíní Ṣáṣítù owó iná lẹ́ ń san fún tẹ́jọ́ lọ tẹ́jọ́ ń bọ̀. Sọ tó bá sọ pé kí bàbá ọba lè pẹ́tíṣà àwọn tó wà nígbà tó bá dìkù ẹ̀mí gbàgbé lọ sáà tẹ́ bá tún gbà. Bàbá ní ó sọ fún sáà pé ní tí mo tún fẹ́ rìn o. Ó ní túmọ̀ ní àti ìsìn ọmọ yẹn inú bàbá ń dùn. Ẹ̀dẹ́ sọ pé àwọn kan fọmọ yín wọ́n fi yín pé wọ́n fọkọ̀ ọmọ yín cash out. Sọ àwọn ní kí aṣọ ìdẹ́kí bàbá petition àwọn tí ìyẹn gan ló ìsìjù fún bàbá. Bàbá wa dé dáwọ́ pé nǹkan táwọn gan plan láti ṣe táwọn fẹ́ ṣe nìyẹn láti petition àwọn tó wà nígbà tó máa wọ́n kú kò dẹ̀ sí agbára bàbá bá forí báàkì ọ̀pù fún wa ni. Wọ́n ti forí jìyàn ọ̀rẹ́ mi. Kún ọ̀bẹ àṣà Ọ̀túnba. Ṣé rí Alhaji ibi tí màá ti bẹ̀rẹ̀ tọ̀dọ̀ mi ni pé mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín Alhaji. Nígbà tí fámìlì QH yìí
tí wọ́n dìde ìrànlọ́wọ́ fún bàbá Mohbad kí ni kókó nǹkan tí wọ́n fi ń dáwọ́ fún bàbá Mohbad nígbà yẹn. a fẹ́ mọ kó tó pa. a fẹ́ mọ kó tó pa. ok now ṣé ẹ mọ ìyí tó fàjà bàbá Mohbad àti Bossman. àti ìgbó bákan mi ìrántí mọ́ṣá. ẹnì náà wà létí rẹ̀. tó fàjà rẹ̀ iṣẹ́ náà gbé láti lè bàbá yìí àpapé ni wọ́n fi gbogbo owó tá à ń dá fún wọn lọ fi ṣe. now nígbà tó kọ́kọ́ lọ sí Nàìjíríà gbà yẹn kí n lọ fún ẹ ní envelope. Wema bank account náà ṣì ló ń gbà yẹn. tí everybody bá dáwọ́ fún wọn tí ọba náà fẹ́ ṣe nǹkan kan bàbá ní kò sówó Bossman wá wò gbọ́ kékeré ká ṣe ẹ jẹ́ ká separate account bàbá ẹ lọ open access kí yẹn wà fún owó tí wọ́n bá donate fún yín ká máa fi run justice for Mohbad. now bàbá wa jẹ́ pé Bossman gbé nígbà tí ọwọ́ lọ open access gbogbo owó tí kí lè ṣe sẹ́ẹ̀dì sí bàbá táwọn ìyá àti bàbá ń dá tí wọ́n ẹ̀ ń fọwọ́dì fún wọn. bàbá jẹ́ pé Bossman gbé owó oúnjẹ lè ń fún àwọn. ló bá tán adúrú owó yẹn. pé òun ṣe owó fan. àwọn oúnjẹ kẹ̀kẹ́ ìgbà tí òyìnbó wà bọ́dé skul pé bóyá àfọmọsísọ aláìkú. tí Bossman bá sì ń fọ́lọ̀ iye ìkìlọ̀ tí mò ń sọ yóò pọ́sibú kan pè wọlé. àwọn náà ti sọ rí lórí fóònù. ọdún owó tó ń wọlé ó ṣe bá wá jẹ́ owó oúnjẹ. wọ́n wá rí i pé Bossman àti hámà lórí ọ̀rọ̀ yẹn jù nínú pàjá wọn ni pé jẹ́ kọ́kọ́ pé lè kó lọ kí kọ́kọ́ mú kó lórí ìlànà. kọ́kọ́ mú kó lọ náà. ibi owó wọlé láti bòmíì náà bóòlù ṣe máa jẹ́ pé yẹn máa jẹ́ oúnjẹ àti pé kí náà fẹ́ jẹ́ ìgbà tí òyìnbó fẹ́ jẹ èèyàn. so èyí tó fàjà ànábì àwọn tí kí ó yẹ kẹ ọmọ 25,000 náà torí èèyàn orí màálù kan jù bẹ́ẹ̀ orí màálù kan wọ́n yẹ. so èyí tó fà á nìyẹn ṣé wàá rí apology tó ní bàbá jáde wá bàbá ò wá apologize fún everybody ẹ má ká má misquote ìṣe bàbá ṣe o. àwọn critical thinkers tí wọ́n kọ̀wé pé àwọn step aside ni bàbá apologize fún ló bá tán. pé kí wọ́n padà kí dẹ̀ ló fà á tí wọ́n fi apologize for critical thinkers tó pé ṣé wọ́n pé àwọn yẹn ní 18 million nílẹ̀. 18 million. wọ́n ní 18 million nílẹ̀. òkè tí wọ́n ti kó sílẹ̀ fún bàbá. yes wọ́n dẹ̀ dúró pé wọn ò ní fi ṣe ń gbá ilẹ̀ fún bàbá yẹn even bó kìí ṣe kò testify sí pé àwọn kan ti gbà àwọn tó donate ní 18 million kan ti gbà tí wọ́n padà so 13 million tó kù lẹ̀ ni wọ́n sọ pé kàkà káwọn kò fún bàbá tí àwọn tó kó bàrẹ́dì àti ìgbà padà àwọn lọ fi ṣe statue Mohbad sí Kòròdú. so owó yẹn ní bàbá fẹ́ kó giver náà wà kọ́ ẹ náà rò pé statue Mohbad náà. statue Mohbad ò dúró. Alhaji giver ni fún bàbá o pé wọ́n lọ fi owó ṣe èrè tí wọ́n ò bọ́ sáwọn lápò. ìbéèrè ọmọ wọn náà ni. Alhaji ilẹ̀ ẹ̀rọ bẹ́ẹ̀ so reason ẹ̀ lọ́wọ́ pé kàkà kí kó má jẹ sèse àwọn yẹ kó fi ṣàwádà rú pé ọ̀wọ́n apáàtì ju tì ni wọ́n fi critical ti gbà tó kọ̀wé pé ọ̀fẹ́ step aside náà bẹ̀bẹ̀ ò fún wọn. àwọn yẹn wà ní first class àwọn yẹn ti ní mọ̀ pé kẹ́kọ̀ọ́ abẹ́rẹ́ kan wá kó fún yín wọ́n lè kó fún ọwọ́. wọ́n máa gbà torí àná àwọn kan sì ṣe show tí wọ́n gbéra wọn padà pé káwọn fún bàbá second chance because àwọn sọ fún wọn pé àwọn ti rédíà petition yẹn ó ṣùgbọ́n kan yọ orúkọ bẹ́ẹ̀ àti sanwó olúkúrò bẹ́ẹ̀ bí àwọn ti rẹ́dí àti sign now rẹ́dí àti sign yẹn ló wá rẹ́dí àti sign yẹn ló wá. network. a lè ra bọ̀ ẹ̀. etí ṣe ẹni tó kàn
kàn simple mẹ́rin ni pé kódà bí wọ́n bá táwọn critical tí nǹkan bá padà èmi wà very sure pé kò sí nǹkan tó lè bá bàbá ṣe débi pé wọ́n wá rò pé àfẹ́ sẹ́ndì owó yẹn sí bàbá Mohbad wọn ní lè ṣe mọ́. well àti mi sọ ẹ aláàjì ṣe rí ní òye tèmi mi mọ̀ bóyá mo máa right àbí mo máa wrong o. Bàbá kọ́ ló yẹ kó máa sọ fún Ṣáṣítù pé nǹkan báyìí ni kò ṣe because bàbá kọ́ ló ń sọ fún Ṣáṣítù. Àwa public la dáwó. So èmi ṣe wò bóyá kó jẹ́ ni pé irú QH radio aláàjì ẹ̀yin lè represent wa. Irú ọ̀dọ̀ ẹ̀gbọ́n Látísílẹ̀ olórí ẹbí ló rẹ̀ púpọ̀ kú wọn bẹ̀. Káàkiri platform tí wọ́n ti dá owó ń gbà yẹn irú ọ̀nà ìyókù dí ọ̀dọ̀ Bukky Jesse. So ó yẹ kí gbogbo wọn platform yẹn ká wá ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aṣojú wa yẹn ẹ̀yin lè máa ṣe meeting bí òkè lápájá ẹ ká pàdé ẹ máa ní platform òkè ìbẹ̀lẹ̀ de afẹ́kí lọ́ọ̀yà bá a fojú sílé ọ̀sẹ̀ yìí báyìí báyìí afẹ́kí lọ́ọ̀yà ṣe so ẹ máa forí lórí ẹ máa fi kò lókun bàbá kò máa jẹ́ ordinary errand boy láàrin yìí ni pé òun lọ́mọ ẹ̀ kú so tẹ́ bá ṣe ìpàdé yẹn pẹ̀lú lọ́ọ̀yà pé òkè ìbíbẹ̀ la fẹ́ kí ẹ ṣiṣẹ́ sí o bàbá ò ní choice láti ọ máa fọ́lọ̀ yín bókè ṣebí tèmi lẹ̀ ń ṣe kò sí nǹkan tó yẹ kò sí mítì tí ọgbà ẹ̀ kò sí outcome tí mítì bá tó máa mú wá tí wọ́n máa sọ pé àwọn ò fọwọ́ sí because a fẹ́ mọ èdè ikú tó pa ọmọ yẹn ni so wọ́n kọ́ platform lé ẹ̀kọ́ ní representative tí a máa ní platform lọ́kọ̀ bókè bàbá lọ́ọ̀yà next week petition àwọn báyìí kẹgbẹ́ lọ sí court bóyá bàbá tó bá wá jagun ẹni tó bá padà wá kọ díẹ̀ lẹ́yìn ọwọ́ ẹ̀yìn lẹ́yìn nìyẹn máa wà kò ṣe tó fi ń fọwọ́dù yìí so ìjọba wa fẹ́ẹ́ bàbá tó bàbá ló wá dá pàṣẹ fún lọ́ọ̀yà pé nǹkan báyìí la fẹ́ ṣe it is wrong gbogbo bí díẹ̀ fún dáàmú ọ̀dẹ̀ ń wò wọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ bàbá kọ́ ló mú lápò tó fi sọ̀sọ̀ lọ́ọ̀yà ò náà gbogbo àgbáyé náà dáwọ́ jọ fún lọ́ọ̀yà so àwọn lọ́ọ̀yà ká ní sí lọ́ọ̀yà tó máa fún lọ́ọ̀yà ní option pé nǹkan báyìí la fẹ́ kẹ́ ẹ ṣe not bàbá ibi tí kíní yẹn ti wọ́ wá nìyẹn dáàtì rí àwọn àti ìfi tọ̀mọ́lẹ̀ sí òkùnkùn tó wà láàrin yẹn. ní pípẹ́ nísòyàn aláàjì pẹ́tísọ̀ yẹn ò lè wọ́ọ̀kù àwọn láwọn ti rí àti sáà wọ́n á sáà yẹ ṣèbí tó bá gbé gbèsè tó yẹ kó gbé ni adébá òkè bàbá pẹ́ pẹ́tísọ̀ àwọn máa tó pé sí òkè ẹ̀jẹ̀ bèrè ọ̀rẹ́ lọ́wọ́ yín friday àti náà sọ ní dpp ti start sport kí la gbọ́ pàrọ̀ àgbà yẹn ẹgbẹ́ ìwọ́n ti lọ fún trial wọ́n ti máa bó ṣe máa padà rí nìyẹn aláàjì so fún tèmi nìyẹn kí wọ́n á kí gbogbo ara lé wọ́n ti mọ̀ pé omi ti gbẹ́lẹ̀ yẹn já omi òbó ti gbẹ́lẹ̀ yẹn já ẹni tó ti lóun jáde wá bẹ̀bẹ̀ ìjáde wá bẹ̀bẹ̀ akọ ní bàbá Mohbad tó ti jáde ó ti máa padà lẹ́ẹ̀kan sí agbóṣe ló máa list gbogbo orúkọ àwọn tó ti ṣẹ̀ kó list orúkọ wọn kó má gbàgbé anybody kó má gbàgbé ẹjọ́ ẹnìkan nínú wọn ó ti máa jáde nígbà kan sí torí kí ó ṣe èdè kò kéré nínú ayé láti sílẹ̀ kò kéré nínú ayé Yomi Fabiyi kò kéré nínú ayé sí kankan tí bàbá Mohbad dárúkọ nínú wọn kò bá ilé tó ti yẹ kó dárúkọ tẹ́yìn ọmọ ológo tẹ́yìn ọmọ olófo ló tún pé. tẹ́yìn ọmọ olófo. tẹ́yìn ọmọ olófo òun ló pe tẹ́yìn ọmọ ológo. ẹ máa wo bàbá yìí. sọ àwọn lẹ́ẹ̀kan tó gbé justice ọmọ ẹ̀dá ní àwọn ló fi bí sọ́dọ̀ fún ó dẹ̀ ṣe ta oníkálùkù lára pé ká ní justice fọ́mọ yẹn lóníkálùkù kó ṣe gbé ló ṣe gbé gbèrú gbogbo ìwà àbàjẹ́ tí bàbá Mohbad ní pé bá a fẹ́ kó tọwọ́ ìwà àbàjẹ́ pé kò tí ì bọ̀lẹ̀ àwọn tó ṣẹ̀ ní kọ̀ọ̀kan tó kì í ṣe àwọn critical taker nìkan ló gbọ̀rọ̀ justice Mohbad dání kìdẹ́ ṣàwọn nìkan ló dáwọ́ fún èló ní critical taker ti dá nínú owó ilé tọ̀gbọ̀rọ̀. wọ́n dá 18 million. ẹni
ẹgbàrá ìlú fi sọ pé gbogbo àwọn tó dáwọ́ fún pé owó PH Radio ló èpò àbí kíkọ́lá afẹ́fẹ́ ló ti sọ. tó PH Radio ló wá jẹ ìpọ ìwẹ̀ ẹ̀fúsí. káàkiri bírí tó di bẹ́ẹ̀ lè dárúkọ PH Radio nígbà pété mọ́. àpò gbẹ́sílẹ̀ yín náà àpò òun bá yín ẹ̀jú fúnra yín lẹ́kọ́ gbẹ́sílẹ̀ ara yín tẹ́ kó òun bára yín. nǹkan tó fọwọ́ ara yín fà ní. àlè pápá ìwà àbàjẹ́ kábà yín dọwọ́ kó kábà yín dọwọ́ kó. YouTube Premium. pápá ìwà àbàjẹ́ kábà yín dọwọ́ kó kábà yín dọwọ́ kó kò pọ́sibù. kẹ́bàá lè ṣàwọn ní pọ̀tọ̀pọ̀tọ̀ tá nà ní pàpá kó bàá lè ṣàtúnṣe ẹgbẹ̀ ní ẹni bá ti tábà kó ṣàtúnṣe ẹgbẹ̀ ní. ẹ gbọ́ nǹkan tí mo ṣe sọ pé ọ̀rọ̀ tèmi ò pọ̀ tí bàbá Mohbad bá ti fẹ́ pẹ́ ká ṣùgbọ́n padà pé kí gbogbo èèyàn ṣùgbọ́n padà á yọwọ́ ẹ̀ kúrò nínú justice for Mohbad á release ẹ̀ fún àwa public. àwọn 50 tó wà ní yẹn afẹ́kọ̀ arrest wọn àti 3 seconds video tí Yomi Fabiyi tó gbé jáde afẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀. nǹkan méjì yẹn la fẹ́ ṣiṣẹ́ lé lórí àwọn tó wà nílé ẹgbẹ́ Mohbad ká àrẹ́sì gbogbo wọn àti 3 seconds video àti 60 video tó wà nílé Mohbad. nǹkan mẹ́ta yẹn bẹ́ẹ̀ ni nǹkan mẹ́ta yẹn làwọn public fẹ́ ṣiṣẹ́ lé lórí tí bàbá Mohbad bá ti lè yọ̀ǹda wa ká ṣiṣẹ́ lórí nǹkan mẹ́ta yẹn a máa gbọ́ ọ̀sán bẹ́ẹ̀ tó bá ti lè yọ̀ǹda wa kó kárí kò fúnra ẹ̀. ìyẹn máa le díẹ̀. àkókò sàdókìá. màmá làdókìá. tó bá jẹ́ pé lóòótọ́ ló wá justice fọ́mọ ẹ̀ ó yẹ kó yọ̀ǹda ẹ̀ fún wa èyí ẹ̀ láti mọ̀ pé bóyá lóòótọ́ ni bàbá Mohbad ní wá justice fọ́mọ àbí kì í ṣe lóòótọ́ àtẹ̀fẹ́ kó lọ́wọ́ sí eléyìí tó lọ́wọ́ sí kí làbá bọ̀ ń bẹ̀. nothing. ó lọ́wọ́ sí kòrónà ìpòsí ló ti dọdún méjì òfò ọjọ́ kejì ọjà ó lọ́wọ́ sí ṣe tẹkinọ́lọ́jì tó ń ṣe fún ọmọ lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì òfò ọjọ́ kejì ọjà làbá bẹ̀ tó àfẹ́kọ́ lọ́wọ́ sí mọ́ tó bá ti mọ̀ pé káwa public kó bá ọ̀dá sí ni o torí ó ti sọ lẹ́nu pé òun ti wá justice fún ọmọ òun torí mo gbọ́ nínú ọ̀rọ̀ tó sọ òun ti ẹ jẹ́ ká pọwọ́ pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan ká lè ní justice tá a fẹ́ fún Mohbad. àwọn ò wá justice tiwọn justice díẹ̀ ni làwọn wà. tó bá jẹ́ pé lóòótọ́ ló wá justice fún ọmọ ẹ̀ o ó yọ̀ǹda nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn fún wa káwa public ká ṣiṣẹ́ lórí ẹ̀ ọ̀rọ̀ mi ò kú bẹ́ẹ̀ yẹn lọ ẹ máa bẹ́ẹ̀ tó bọ̀ mọ́ kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí ayé yín ò ní bàjẹ́. yá ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn a ò lè torí àwíjàre kí tó tán lẹ́nu gbogbo igi tó ń wò mí gbogbo yẹn lólùfẹ́ mi gbogbo yẹn lólùfẹ́ justice for Mohbad ẹ jọ̀ọ́ kí lẹ rí sọ̀rọ̀ yẹn ìhà olókọ sẹ́yìn ẹ jọ̀ọ́ ẹ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section ẹ ti gbọ́ gbogbo analysis yẹn mo fẹ́ kẹ́ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section mo tún padà bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá come across fídíò yìí fúngbà àkọ́kọ́ ẹ bá mi subscribe sí Ilé Global TV kẹ́dẹ̀ bá mi share fídíò yìí gbogbo ẹ̀yin tẹ́ ń share fídíò mi tẹ́ ẹ̀ dẹ̀ ń subscribe inú ní tán wọ̀ yín ọwọ́ tẹ́ ẹ fi ń share tẹ́ ẹ fi ń subscribe yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè mo tún padà bọ̀ ire o.